wa ń bá bọ̀ ó wá ní ẹ̀yàn ọmọ òtútù wá dé ó wá ní ẹ̀dúró wọ́n ń gbọ̀n ìyàwó ń gbọ̀n gbogbo ẹni bá lọ mọ́sáàrì lásìkò yọ ọmọ bótútù mọ́sáàrì ṣe tó ṣé Adamu rahimahullah Ọlọ́run kẹ́ bàbá wọn lọ́dún kan bàbá lọ tẹ tírà láṣìírí ó wá bọ́ sásìkò tútù wá bàtọ́ wá ń jẹ́ mùdírù mọ́kítàbà yẹn ti ń tẹ tírà bàbá bọ̀ táwọn fẹ́ sàlùwàlà wọ́n ń gbọ̀n gbogbo ara wọn gbọ̀n gbogbo ẹsẹ̀ ọ̀nà jẹ́ wọn kó wọn fún yín ní dúfẹ́ bàbá ni wọ́n fún mi jó tútù bí n ṣe ń gbà yín náà kọ́ jẹ́ ìdígbè mi lọ́dọ̀ọ̀rùn pé mo ṣẹ̀rú ṣe Islam mo ṣẹ̀rú ṣe ìdímọ̀ mímọ́ Musa wa ń gbọ̀n wá sọ fún mi àtìyàwó ìran kan tiẹ̀ ní pé jẹ́ ń wá náà káyá imukunkutu ẹ dúró. Inni anastu nara. ní mazari wọ́n sì nínà kònà àdéjù tí wọ́n máa ń tà sórí òkè tí wọ́n bá fẹ́ lọ sùn òkè ní kó lè mọ̀ pé ó ti wọ̀lú irú náà ni Musa pè.